Upgrade your viewing experience on YouTube. You can now enjoy sharper images and vivid colors by adjusting the video quality settings. Now click on Settings, select Quality. Click on Advanced and select the high quality video settings. Enjoy your movie on APATATV+. If you touch my father! Ọ̀rọ̀ kan ló ń kọ mí lóminú. Ọ̀rọ̀ náà ń bá mi lódò ọkàn jẹ́. Tí ò bá dẹ̀ tètè níyànjú, ó máa pa iṣẹ́ mi lára. Ìwé tí mo fún ọ nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde ilé ẹ̀kọ́ gíga ńkọ́. I won't take it. I won't have it. That guy is my trained man. I love him so much. Sorry, I'll be with you very soon. Hey, doctor. I love you. I got your back. Mo fẹ́ kó sọ tọrọ fún mi. Kí ló ń ṣọkọ mi gan? Ojú olórí láti lọ rè pé bàbá rẹ̀ bọ̀. Where we buried your father. A stitch in time saves 9. Hello. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn pé mo mọ̀ ẹ́. Ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Ò bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn wípé mo mọ̀ ẹ́. Mo bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Mo bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Má dá mi o, jọ̀wọ́ gbọ́. Ìfẹ́ ni kò fi bá mi lò, dákun má dá mi. Ojú bá yẹjú, kóhùn má ṣe yẹ. Mo ní bójú bá yẹjú, kóhùn má ṣe yẹ. Má ṣe gbàgbé ibi tá fọ̀rọ̀ sí. Nítorí ìfẹ́ rẹ ni mo ní. Ìfẹ́ òdodo, ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo ni kò jẹ́ ká. Okay mi. Ṣadé, why now? It's almost to 11 p.m. Ó dẹ̀ mọ bí ìta ṣe rí mọ́ láti délé lálẹ́ yìí. Mo fọlọ́run bá bẹ̀ má bínú. Ibi tí mo lọ yẹn bẹ̀ mo ti pẹ́. Báwo wá ní iṣẹ́ lẹ́nu? Ìwọ ló mọ ibi tó máa ń lọ. Mo ní 2 orders láti room 205 and 203. Oúnjẹ yẹn ti ready. So, okay, mo lọ sókè. Ṣé wọ́n ti fún ẹ lówó? Wọ́n ti sanwó. Bishop gbọ́wọ́ lọ́wọ́. Thank you. Ilẹ̀ ti ṣú jù náà. Má bínú. Kò dá o. Ó fún wọn lómi méjì. Mo fún wọn lómi méjì àti wine kan. Okay. Kò make sure kó gba owó yẹn o. Sure. Máa rí ẹ lọ́la, ṣe ti gbọ́. All right. Ṣiṣẹ́ o, má sùn. Ọ̀nà kò jẹ́ mi. Take care. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn pé mo mọ̀ ẹ́. Ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Ò bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn wípé mo mọ̀ ẹ́. Bọ́lódà. Mo ń lọlé ni. Mo ń lọlé ìgbà tó ń lọ ilé kan kí ni kí n ṣe.
ṣé mo mọ̀ ẹ́ rí ni? Ṣé o wá ní kó mọ̀ mí ní lọ́kọ́ gbá ojú ẹ̀ ṣá? Gbọ́dọ̀ wà ó fi mí sí ni mò ń lọ bá àwọn lọ́ba ló ń gbé mi kiri. Èmi àtẹ́jọ́ ń play tẹ́ntẹ́ àbí. Yes. O ṣáà ti bá àwọn tèmi ò gbọ́ kankan mọ́. Ó yá wọlé kan lẹ̀. Mi ò mọ̀ yín rí. Wọlé. Ọmọ mi ra tẹ́ẹ̀dẹ̀. Tẹ́ẹ̀dẹ̀. Ó yá wọlé kan lẹ̀. Gbọ́ fẹ́lẹ́fẹ́lẹ́. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Àṣírí ọmọ mi. Ẹ̀rọ bàjẹ́ fún mi. Wà wọ́n jà lé kèso kọ́ ẹ̀ ń bẹ̀. Wà ọlọ́kọ̀ gbà. Wọ́n tí wọ́n pẹ̀ mí ni. Sọ́ba bí dàlá jà ìdá sí ẹni tí. Sọ́ba bí ta ń jà. Ara yàwó sẹ́yìn gbà. Ẹ̀yọ́ ọmọ kéékèèké ẹ̀yin tó gbé ẹ̀ sí ìtẹ́gbẹ́ àbí. Ẹni tí mo bí. Ẹni tí mo bí. Ọmọ òun Jọ̀wọ́ àṣẹ alájẹ rẹ̀. yá ẹ̀. Báwo ló ní ṣe lórí? Ìkọ̀dọ̀ ṣe bá wà. Ọlọ́. Ilé ìṣeré. Ọjà rẹ̀. Ọgbọ́n kankan o. Ọgbọ́n kankan o. Ìkẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ̀. Wọ́n lẹ́ni kẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún lẹ́ni kejì rẹ̀. Tọ́jú rẹ̀, tọ́jú rẹ̀. You okay? Am I in heaven? No, not at all. You're in the hospital, sir. Roughly about 18 hours. Yeah. Oh, it's okay. It's okay. Let me get the doctor. Doctor! Oh, yeah. Oh. Hello, sir. It's G. Ẹ pẹ̀lẹ́. Báwo lẹ ṣe ń feel nsìn? How am I feeling? Okay, like someone stabbed in the stomach. Very funny. Comedian ni. Actually, we were superficial, so I come out dying dúró fún a day. Ẹ ti máa wà okay, then ẹ lè máa padà wá fún dressing Monday. Okay, ẹ pẹ̀lẹ́. So, anything that I need, reach out to her, okay? Please, auntie, allow him to rest, okay? Don't let him talk too much, you know? Okay? Thank you, sir. All right. So, anything you need, Thank you. reach out. Thank you, sir. No, you speak. No, you speak, sir. You speak. Thank you so much for saving my life. Not at all, sir. I should be the one thanking you. You actually saved me from those hooligans. They were about to rape me. Thank you so much, sir. Okay, can you just stop with this salsa thing? Makes you look timid. What's your name? My name is Kemisade. Oh, how are you? What are you? Ben. You don't want to. Ben, sir. Why no sir? Orúkọ tèmi Jídé. Àwọn ẹ̀rọ máa ń pè mí ní J for Jídé.
Or you can call me with Take it easy, take it easy. It's okay, it's okay. You can call me Jide and Lungi sir. You know, because I would have that. The same age range, first, sugar. Sure, Yoruba, we're very cultured people. I know, but you got to show respect without saying sir. That makes you look timid. Mutibasa. No. Oh, it's okay, it's okay. It's okay. It's okay. Damn. It's okay. You'll be fine. That must be deep anyway. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn pé mo mọ̀ ẹ́. Ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Ò bá dákun dúró. This is the room. Yeah, no. That's the bathroom. Okay. So, if you need any other thing, please let me know. I'll be fine. You know, there may be some stuff you need and probably you don't have to tell me. So, something like what? Like maybe. Sorry. I think it's just a little bit too early. Yeah, early. It's actually very early. Sorry, I'm not like that. I'm a very gentleman. I don't know what can do. It's okay. But then everything is fine. The bed is well laid and I'll just go to my room. And if you need hot this thing. No, I'll be fine. Okay. And in case your TV No, I'll be fine. The TV you can watch. I will be fine. I should just be on my way now. Thank you. Have a wonderful night. Thank you. Alright, so this place is actually paining me, but I'll just manage. Yeah, come on, manage it, but home and reduce because the time. of alright. Okay, I want to go now. Yes, I'll okay, good night. Yeah. If you want to watch TV, in case this one is not working. I'll be fine. Okay. Yeah. Thank you. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn pé mo mọ̀ ẹ́. Ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí. Báwo wá dẹ̀ ní wound yín? Well, I'm at Dupelo. Doctor said I won't be needing daily dressing in 2 or 3 days' time. Oh, that's good news. That's fantastic. So how about you? Mo kúkú wà o. Wà bẹ́ẹ̀. Ibi iṣẹ́ ńkọ́? Iṣẹ́ wà, ṣé mo torí incident tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn. Àwọn management wọ́n ti decide wọ́n ṣe meeting torí tèmi. So wọ́n ní wọ́n lè máa fi mí sí night duties more. But that's good. Day shift no máa fi mí sí nsìn. That's good. That's very cool. Very thoughtful of them. Very thoughtful. You can say that again. Well. Any kí n wá. Of course, yeah, because I need the service. You know, you're a chef. I know, yeah. Mo kàn fẹ́ kó wá máa dáná fún mi, then kí n dẹ̀ mọ iye tí màá máa gbà. Àbá èyí tí màá gbà bí ti bá wò. Kò máa sọ́fẹ̀ anyway. Anyway, for being the first time, màá ṣe fún yín lọ́fẹ̀ẹ́, but subsequent ones mo lè wá So you won't charge me for the first time? No. Wow. Yeah, that's nice. In fact, what I would do is màá fún any card and my PIN so that tó bá ti lọ sọ́jà wà lè ra nǹkan tó fẹ́ rà. Ṣé kò ti pọ̀ jù ṣá? Pọ̀jù bíi ti báwo, ṣé o fẹ́ jí mi lówó ni? Mo ṣáà bí tó ti ń ṣiṣẹ́ mi tẹ̀ bẹ́ẹ̀ délé at least mo bí tó ti ń ṣiṣẹ́ náà, so that one is not an issue. Well, we'll tell me, sha. I'll try my best. So my friends are even coming over today, so we want to taste oúnjẹ, come up. That's nice. I would love to meet your friends. So, irúṣẹ́ wo lẹ ń ṣe gan? Well, I'm a tech person. We design softwares, create apps, you understand. Then we help with other stuff like
antivirus and stuff like that. Oh, so those are the things we do. Good. Ẹ̀yin tech guy lẹ kúkú ní ayé ń sìn. Wọ́n dé máa ń fìpá ló ká ló. Ẹ̀yin lẹ ń make gbogbo owó. Ṣé mi ò ṣe máa lo latest Benz. Anyways, Kevin. Come on, we can take this our friendship further. As in, more than this. Ẹ jẹ́ ká ṣì fìyẹn lẹ́nu. At least ká ṣì máa ṣe just friends. I wouldn't mind. Okay, if that is what you want. I'm a gentleman. Mo bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn. Yeah, Kim. Yeah, I'm good. Ṣé ṣá enjoy oúnjẹ mi ṣá? You see, as for me, you gave us a mouth-watering, scrumptious, and delicious. I was about asking for more nígbà tí mo jẹun lẹ́ẹ̀kan but kó má lọ máa rò pé irú ìwọ bí àwọn olórí ọkọ ẹ yìí. Ẹ bá dẹ̀ ti sọ. TJ, try to hide dirty lilies. Stop washing them in public. Mama, who like oúnjẹ? Yes, I'm a proud foodie. Mi ò jiyàn yẹn, mo like oúnjẹ. Yes. ọ̀rẹ́ mi máa gbọ́. Ṣèrí Ọlọ́run kẹ́ ẹ gan o. Ìyàwó ẹ fine, ó tún wá mú oúnjẹ sí. Ẹ̀yin ẹlẹ́mi wá wò ìyá mi. Ọlọ́bẹ̀ ló lọ́kọ o. Ìwọ lèmi máa vote fún. Jọ̀kọ́ yọ̀kọ̀tọ̀. Irú àgbákò rẹ̀ wò làwọn ilé ìbá ìtura lọ. Tó bá ti oúnjẹ tó dùn báyìí, ọmọ máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ni. Ok, torí pé wọ́n oúnjẹ tó dùn sí ọmọ sẹ́yìn, ó bẹ̀rẹ̀ sí form American accent. Jọ, ṣó possible kí èèyàn jẹ oúnjẹ tí Kẹ́mi sè é kí àwọn ìmọ̀ àná? Ìwọ náà jẹun sí òun sọ ọ̀rọ̀ pálapàla. Ṣé mo sọ fún ẹ pé ìyàwó mi ni? When did I mention to you pé this is my wife? Kò yẹ okay àbúrò ẹ ni àbí kò yé mi báyìí o. Èèyàn pupa báyìí ṣe gbogbo ẹ̀ báyìí. Ó dà mo ti gbọ́. Á máa ṣe bẹ́ẹ̀ o. Ẹ gbọ́. She's a friend. Wo. Tó o bá ti fẹ́ ilé, táwa jóúnjẹ yìí. Consider our friendship truncated. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ friendship mi àti ẹkùn nìyẹn. Tí o bá tiẹ̀ ní wo kọ̀ọ̀kan, kó wo torí delicious food ọmọdé yìí mọ̀ sí. God bless you. Torí ti wá láti fọmọdé. Ṣé wàá ó kì í ṣá? God bless you. You guys are so fun to be around. So, báwo lẹ ṣe meet? Okay, let me take the lead. I think we met when we were in 200 level. Yeah. Back then, every Friday, I'm at the club, one or two gigs around and all of that. But this particular Friday, I was in club and Mukon Jojo Tini, and this big head, Owalegbe Onjo, Rukun Bagge Konjo be talking, go to your Owalegbe o. Chale loko mesemi. Pa! To tell Jokilo Yekoso. Sorry. Elephant. The pride in him will not allow him. Bro, check my leg now. Ṣé mi náà ríran ni? Ṣé mi rí pé òun jó lẹ́gbẹ̀ẹ́ mi ni? Kí ló dé tí mo súnmọ́ òun jù? Honestly, we went into an heated argument and gbàgbàgbà kò gbà èmi náà gbà. You understand? No, we're going to look for it. Don't tell me if you love it. No, I'm not going to take that. If it's argue, I share. Girl to Julie. She actually came with her boyfriend to the club. That's better. The guy just walked in. Oh, come, girlfriend. So, ọ̀rọ̀ wá di wo mi wò ẹ́, àwa ṣe ìkàrà wa. Mama ṣe dọ̀rẹ́ ni. O ṣe bẹ́ ṣe. Wá dọ̀rẹ́ pé àwọn stupid man. Èdè of pé èmi mo accept láti gba stupid man bí ọ̀rẹ́. Èmi ló táyé ẹ̀ ṣe school. Bàbá bẹ̀rẹ̀ sí bá mi rìn. The dress code dey change ní campus tó rẹ̀ sí dress as in ṣe. Ẹ ó tẹ̀ try ọmọ ẹ̀ máa lọ sọ́dọ̀ ẹ̀ lọ jẹun gbà kankan yìí ni. Ṣé ìgbà tó sọ èmi ẹ̀ ní tiẹ̀ tí mo mọ̀ rí? Ṣé wọ́n lọ sọ èmi yàtọ̀ sí wọn? Ìgbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo mú ilé. Èmi mo táyé ẹ̀ṣẹ̀. Òwe Yorùbá ni mo lò fún. Wọ́n pé Yorùbá ní iṣẹ́ aláṣẹ jẹ, òwò aláṣẹ là. Ìgbà yẹn akọ̀ wá ń company. A kàn ń ṣiṣẹ́, a máa ṣiṣẹ́ fún oníṣẹ́. Bọ̀pọ̀ ìjà kú omi kọ́ ṣàfagídí bó. Yá kú òun bí yìí. Àjọ àlọ́dá company ti wálẹ̀. Òun nìyẹn ó jẹ́ kó máa bọ̀ mí ni. Má ti gbéraga jù. You brought the idea. Èmi dẹ̀ lọ́pọlọ. Jọ
Olú lọ́pọlọ. Tó lu ọpọlọ ẹ̀, ó mọ̀ pọ́pọlọ ẹ̀ ti dọ̀pọlọ. You guys are so nice. Guys, I don't even have time for all this. Okay, gbogbo structure ta ló ní company wa, who dey bring am? Ewo ṣe ro yẹn láti lọ. Ewo iṣẹ́ lẹ wá ṣe ń bí. You know what? I've not had my bath this morning. I need to go freshen up. Please flow with them. They are good guys. Go to bad jungle. Remember when we were at university days? My bad father. I know. I'm sorry, I didn't mean to say that. He won't boy. Anyway, o máa kọ́kọ́ ìbò láyé ṣàwà yìí kò sí ìdí kitchen mọ́ o. Mo wá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Má dá mi o, jọ̀wọ́ gbọ́, ìfẹ́ ni kò fi bá mi lò. Who is that? Dákun má dá mi, ojú bá yẹ jù, kó má ṣe yẹ. Beju, you're funny. Travel out of the country. As in, get out and settle in another place. Why it's when that you travel out? I'm doing well in this country. You all come up with me, I'm well paid. They pay me in dollars. So why do I need to travel out? Get to my husband for what? What about me? What about what I want? Okay. Kí ló fẹ́? Let's relocate. Tí ó bá tiẹ̀ kì í ṣe fún àwa, fún àwọn ọmọ tá fẹ́ bí, ó máa lè dàgbà sí good environment, ní good security, better facilities and all. What good environment are you talking about? Jẹ́ kí fi state ṣe example fún ẹ. Kò sí level tó fẹ́ tó lè get. Tó bá jẹ́ tálákà, ayé wà ńbẹ̀. Tó bá jẹ́ middle class, ayé wà. Tó bá jẹ́ first class citizen ló fẹ́ jẹ́, tó jẹ́ pé everything máa dọ́ṣọ̀ fún ẹ. Ayé wà now. So why do I need to go to another country? Nígbà tí mo pé mo lè achieve nǹkan tí mo fẹ́ ń bí báyìí. It doesn't work that way, babe. So, òun compare nǹkan ta ní bí báyìí sí lóyìnbó. Tí wọ́n á paná mọ́ wa lójú anytime. Tí a wà save láti travel anytime tó bá ń wà. Bógun orí òfurufú ó lè jábọ́. Tó bá rìn lójú títì wọ́n lè kidnap ẹ. Gbogbo orí omi ó lè jìn sínú ẹ̀. Ó wá ń fi ìyẹn òfin compare ara wọn. Are you joking? I think you're getting it all wrong. Talking of security. Gbogbo ìlú ló wà secured. Gbogbo ìlú dẹ̀ ni ó wà secured. Ọlọ́run nìkan ló ń ṣọ́ gbogbo wa. Okay, ṣé ìlú òyìnbó tó ń sọ yìí tí ẹ̀kan máa jí láàárọ̀ torí pé ó ń face depression torí pé ó ní one mental issue á dẹ̀ gbébọn á dẹ̀ lọ sí school táwọn ọmọ wa á dẹ̀ pa ọ̀pọ̀ wọn. Ìjọ olórí rẹ̀ rí nílùú yìí. We are doing well. And apart from school to also our unborn children. There are good schools in this country. Our school to da to ní standard ti lóyìnbó. Tó bá ti lówó ẹ̀, wọ́n wá rán wọn lọ síbẹ̀. I can't believe you're talking like this. Talking like how? Hey, ṣé ìlú òyìnbó tí everybody wá opportunity láti lọ tí wọ́n ń wá pẹ̀lú gbogbo okun wọn pẹ̀lú gbogbo agbára wọn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ní ni wọ́n ní ló fẹ́ tàdánù lọ́fẹ̀ẹ́ lófò yìí. I don't want to be a victim of racism. I have a friend there tó ń ṣe customer care. Only time tí òyìnbó bá pè báyìí hello tó bó kò ń ṣe fi accent yẹn tó kò ń sọ̀rọ̀ dáadáa tó nǹkan tó máa sọ ni pé I can hear you tó túmọ̀ sí pé o ní accent o ń ṣara wà. I won't be subjected to racism. It's not possible. Wọ́n bá ti wá náà wọ́n àtàwọn àgbọn rush lọ sọ́dọ̀ wọn. Wọ́n rí mi wá látàn. Èmi ò lè lọ síbi tí wọ́n ti ní accept me. I'm a first class citizen here and I'm not ready to be a second class citizen anywhere. Ó ti yé mi. Mo feel pé mo máa lè convince ẹni láti jẹ́ ká jọ fẹ́ nǹkan kan náà, but obviously I'm sorry we might have to go our separate ways. What? Ṣó lè tún yẹn ni babe? Ó lè jù bẹ́ẹ̀ lọ. Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ fẹ́. Kò dẹ̀ sí bí mo yẹ fẹ́ bẹ́ẹ̀ sọ ò ní gbọ́ so kí ló ta fẹ́ máa fàkókò ara wa ṣòfò. Okay, babe, don't do this.
can always travel. Ṣebí àìpẹ́ ni mẹ́tẹ̀ lọ sí Dubai now, ta lọ jayé. We can always go to any country of the world. How can we need vacation 2 weeks, 3 weeks, come back home? We can always do that. And we work on them. Until we're engaged. Wedding wa kò ní pẹ́ now. Why tó ṣe báyìí? Engagement. Àwọn èèyàn marry tó ń pọba tó ń pè joyè tó ń pè gbogbo ìlú jọ tí wọn ọdẹ máa dismarry ní àárín ọjọ́ kan marriage dẹ̀ parí ká máa sọ engagement lẹ́lẹ́ mi báyìí láàárín èmi àti bó ṣe ń wò mí tá a ṣe jọ ń bára wa sọ̀rọ̀ yìí èmi mo ti ń disengage ara mi tí ó pẹ́ rárá tó bá jọjọ. Má ṣe bẹ́ẹ̀ now. Péjú stop. Baby, don't do this now. There is no point, Bobo. It's obvious that we both want different things. And Kodeli, can two work together except they agree? Ni Bible so. So I mean, where do we start from? Mo de mwe olagidi gan. Kò sí nǹkan tí mo lè bẹ́ sọ. Mo ti try. Àti ní discussion yìí rí. Mo tún ti wá bẹ́ẹ̀, mo tún ti wá sọ fún ẹ. Ó ní gbọ́. So how long mo ṣe wá fẹ́ wá máa wà níbí báyìí? The thing is tí mo bá bẹ́ẹ̀ látẹ̀ní dọ̀la, ó ní gbà. Èmi náà tó dẹ̀ ń bá sọ̀rọ̀ yìí, kòkòrò wà lórí mi, àkínjọ́ gbọ́ràn ni, my love. So sorry, Japa ló ṣe design. Japa. Babe, see, you can't do this. Mo ti fò. What are you doing here? I'm back home. Back to the love of my life. I missed you so much. I'm so sorry I left. Mo mọ̀ pé mi ò bá má lọ ńgbà tí mo lọ. But èmi náà ní kí n lọ wá greener pasture ni. But at the end of the day, I miss you so much. You know true love never dies. Every time. Mi ò lè sùn, mi ò lè wò. Mo kọ̀ wò pé jẹ́ kí n máa bọ̀ nílé kí n wá bá ìfẹ́ mi ọ̀tọ̀. Instead tí mo kàn máa fi waste time ara mi thinking of you all the time. Now I'm back and I'm not going to leave again. I'm going to be with you forever. Babe, I'm sorry. Quite touching, you know. It's just somehow how you see me. But you already maybe a dad moment. To jẹ́ wípé tó bá filẹ̀ for years tó bá dé. Ojú kan náà ló máa bá. No, babe. I'm here to stay. And I'm here forever. Because I'm not going anywhere. I'm for you. I love you. I miss you. Can we talk about this later? Because I'm going out right now and I'm late for my appointment. Okay. We can go together. No. After you, please. Ìfẹ́ ni kò fi bá mi lò, dákun má dà mí, ojú bá yẹjú, kó má ṣe yẹ. Hi, cuz. What's up? Pedro, yeah, I'm good. Kí ló ń ṣẹlẹ̀? Bulletin bọ̀. Mo jáde ni mo ní kí n lọ kàn tó economy ìgbà tí mo wà bọ́ díẹ̀ nílé. Alákọ̀. So, níbo ni Jero lọ báyìí? Yeah, I just want to step out. Mo fẹ́ jáde. So where? Mo fẹ́ sáré lọ rí Jídé. Oh, okay. O lè tẹ̀lé ká jọ máa lọ. Why? But you're just stepping in from outside. Ó yẹ kó tiẹ̀ wọnú ilé kó lọ relax, yeah. Èmi nìkan, the whole of this house. Ìwọ máa jáde lọ́sìn máa kàn wá nínú ilé. I think mo kàn lè fi lọ wá lọ. Ilé Jídé mo ní mò ń lọ. Are you sure you want to? Yes, Jídé. Mo ti rí lẹ́yìn ìgbà tí mo dé now. Really? Yes, I've seen him and we're cool. What did you say you are? Yes, he didn't tell you. No, we never spoke about it. Oh, of course we've seen. What? Okay, Jalo, let's go. Wale, let's Why are you go. sounding like it's something special? You're doing like you're going to do me a favor by taking me there. Like I don't know them. Hop into the car, let's go. Right. Ojú bá yẹjú, kó má ṣe yẹ. Mo ní ojú bá yẹjú. Mami, oúnjẹ ti fẹ́ ṣetán.
Wàhálà. Ẹ ṣé kú àlejò. Mami ṣe den lógun yín dáadáa. Mo jẹ́ má lò lójú ọmọ tó wà lọ́dọ̀ mi. Hello. Bankole. Jide, what's good? Mommy, Mama. Good to see you, babe. Hey. Good to see you. Mommy, ọjọ́ mẹ́ta ma. Ọjọ́ mẹ́ta. Yes, ma. Ṣàlàáfíà lẹ wà. Adúpẹ́. Good to see you. Bankole. In fact, mi mọ̀ pé wà mí báyìí. Èmi náà mo sọ fún ọ̀rẹ́ pé ọkàn mi kàn tẹ́ wà láti ọjọ́ mẹ́ta wá. Mo wá sọ lójú wa ló máa ránṣẹ́ sí ẹ pé kó wá o. Oh, that's thoughtful of you, ma. Thank you very much. But as a matter of fact, they didn't tell me you were here. Good to see you again, ma. I'm fresh. Mommy, ọjọ́ mẹ́ta ma. Ọjọ́ mẹ́ta. Ṣé bí o sọ fún mi pé o ti travel? Mo travel. Mo ṣẹ̀ṣẹ̀ dé láìpẹ́ náà ni. In fact, torí baby mi mo ṣe ń sábọ̀ nílé. Uncle Banky. Kemo. You are something there around. Sure, Papa. Yeah. Oúnjẹ yín ti ready. Ó yẹ máa bọ̀ kí n bá yín set dining. O ṣé ọkọ mi. Babe, are you ready as well? No, just a moment. Thank you. Jerry, enter. Jọ̀wọ́ gbọ́. Okay. Ìfẹ́ ni kò fi bá mi lò. Dákun máa dà mí. Ojú bá ẹjú. Jide, what's up? Máa ṣe yẹ. Kí ló pàlàpàlà yìí náà? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣe? Why tó máa mú PJ wá bí? What is she doing here? Kí ló wà láàrin yín gan? Kí lẹ ń ṣe pọ̀ tó fi mú wá sí ibà yìí? Mi ò láìkẹ́ náà. Tó dẹ̀ pé mo níyàwó ni. Jide, báwo ló yín sọ̀rọ̀ báyìí? Why are you talking like this? First of all, o mọ̀ pé cousin mi ni PJ. Abo money. Don't you? Yeah, she came into the country and she said she wanted to put up with me. And though they expect making reject offer cousin me. Yes, so then gbé lọ́dọ̀ mi. Ó wá ńbẹ̀ ńgbà tó pè mí pé kí n wá rí ẹ. And they sọ pé ó máa wish o kó n tell me wá sọ́dọ̀ ẹ. And I don't see anything bad in that. Yeah, you didn't tell me your mom was around. Báwo mo ṣe fẹ́ mọ̀ pé ìyàwó ẹ wà around or girlfriend ẹ tí n bá mọ̀ pé mom sí ẹ wà around àbó sọ fún mi ni. And apart from that, lójú fún rẹ sọ fún mi pé ìwà tí ẹ ríra now. And you guys spoke. And there was no issue between you guys. So what's my own problem in this? So the one lady mom, that was what she said. I bet we ready. We have loads of issues. But you guys saw each other. Yes, we saw each other. And you guys spoke. I bet so. Not cordially. See, mi ò tẹ̀ ní problem pẹ̀lú ẹ. O mo ní issue pẹ̀lú. Bóyá kò wọlé kò pé fún mi. Má ti ẹ worry. Èmi á pè jáde. Jide, I'm not all out for all this, man. Ìfẹ́ ni kò fi bá mi lò. PJ. Dákun máa dà mí. Ojú bá yẹjú. Kó máa ṣe yẹ. Mo ní bójú bá yẹjú. Ọ̀rẹ́, jọ̀ọ́ excuse me, mo fẹ́ bá PJ sọ̀rọ̀. Please, me fẹ́ wàhálà. Kò sí wàhálà sẹ́, máa lọ. I want to talk to her. Babe, kí ló ṣẹlẹ̀? What did you just call me? Babe? Yes. Má ever pè mí lórúkọ yẹn mọ́. Àti pé kí ló wá ṣe ń bí? What are you doing here? Kí ni mo wá ṣe nílé fiancé? Ilé tó jẹ́ pé èmi àti ẹ jọ ń gbé for a whole year kó tó di pé mo travel. So, kí ni big deal? O lè wá sílé mi láì take permission. O lè wá sílé mi láì pre-inform me. You don't just barge on people's privacy like that without informing them. So o lè wá. You can't. Jide, No, you can't. No, calm down. Ṣé mi ló ń bá sọ̀rọ̀ báyìí? Are you talking to me like this because of that girl? What did you say? Ṣé torí ọmọ yẹn ló ń bá mi sọ̀rọ̀ báyìí? Did you just call her girl? Yes. She's my girlfriend. And she's not a deserter. She's not a betrayer. She's not evil-minded like you. She loves me and I love her. Don't stress yourself. There is no love anywhere else than the one that we shared. Kò sẹ́ni tó lè fẹ́ràn ẹbí tèmi. Àbó ti gbàgbé ni. We were engaged. We're getting married soon, aren't we? You know, your words were just coming to my head now. But in this engagement, kòkòrò wà lórí mi. So suddenly now, kòkòrò tó wà lórí ẹ ti sálọ àbí. Right? Those were your words. And you were so confident in saying those trash to sọ fún mi nígbà yẹn.
ó wá lọ sí America pẹ̀lú one American àtẹjọ́ ń ṣèrànù kiri. Oh, ó rò pé mo ní máa bí. Àwọn ọ̀tá ẹ̀ ó lọ́ta now, they were sending me those pictures. Ó wá jájú ẹ lójú tán. Ó wá padà wá, see me like a second fiddle tó lè mú at any time tó bá fẹ́. I'm not a puppy, I'm a man. So, jọ̀ọ́ torí Ọlọ́run, I want my peace. Leave. So èmi ló ń lé jáde bẹ́ẹ̀. Anyways, má ṣàdẹ̀lẹ̀ dúró de bàǹkì, òun ló gbé mi wá, àbí ṣe fẹ́ kí n máa fẹ́ sẹ́nu lẹ́nu. Má wulẹ̀ ṣe yọnu. Wọ́n pè yẹn ni, nǹkan ti jẹ́ ọ̀run Nàìjíríà. Mo sọ fún ẹ pé Nàìjíríà dà, ó fẹ́ gbà mí gbọ́. Mo sọ fún yín gbà yẹn. Àti àwọn náà ti ń order online. Okay. Thank God. Okay. Like, are you serious? 100%. Crystal clear. It's okay. Jen, look, be back. Okay, 2 minutes more to it's just 2 minutes away. Mother, will you prefer go back? I'll get it for you. Bankole. Mommy. No, everything is fine. Everything is fine. Gbogbo ẹ̀dọ̀wọ́ No problem at all. Ẹ ṣé o. Ẹ ṣé o, kójú má tún rárí mọ́. Ẹ ṣé o. It's a red Toyota Camry. Inú mi dùn pé mo mọ̀ ẹ́, ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Ò bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Inú mi dùn pé mo rí ẹ. Inú You took me there. No, you took me to Cloud 9. You did. No, you did. Okay, for this, I'm gonna get you. Gift? What? Chill. What? I had a gift for you. Babe. So, yeah. Where's she now? Oh. It's beautiful, thank you. You sound relieved from an intense situation. No. Má pretend for me. Ìgbà tí mo gbé kíní jáde, ààrẹ bẹ̀rẹ̀ sí ń gbọ́, àti ṣìgàn owó ẹ̀ ń gbọ́. So tó bá yẹ pé mo fẹ́ propose ẹ̀ ṣé bó ṣe máa ṣe lélẹ̀, ṣé o love me ni? Shumo, we just met. And marriage is a lifetime commitment. Allah ti mora wa dada before Katile man think about marriage. Kishe para mi ngbon. Please, babe, don't get me wrong. We didn't just meet. We've been together for over a year. But Mora, we are on date within 3 months. Courtship 3 months. For them are married. oh, babe, Majeka dwell lori. So we just had a good time. Let's celebrate that, not this. No, I want to dwell on this. I don't need to dwell on it because. Okay. I don't need to dwell on it. This must have cost you a fortune. Oh, thank you, baby. You know you're the best. I'm all with me baby now. Baby. My sweetie. Shake hands, you're welcome. Mo bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Má dá mi o, jọ̀wọ́ gbọ́. Ìfẹ́ ni kò fi bá mi lò, dákun má dá mi. Bó ní Jídé ti rí low life yìí. Àwọn ọmọ tí ò ní pedigree, tí wọn ò ní kankan,
Lè tó dàbí arúgbó yìí. There's something about this girl. I'm going to find out. I will find out. Address ibẹ̀ yẹn náà nìyí 770. Òun ní ìyá. Ṣé hòtẹ́ẹ̀lì lélẹ̀ ni àbílẹ̀? Hòtẹ́ẹ̀lì lélẹ̀ náà. Hòtẹ́ẹ̀lì wèrè yìí ti ń ṣiṣẹ́ ṣá. Ọmọ tó ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì ní ìjí ègbélé mi lórí. Hòtẹ́ẹ̀lì. Àwọn ọmọ hòtẹ́ẹ̀lì tó jẹ́ pé peanut ló máa fi ń bá wọn lò pọ̀. We just peanut ọmọ máa bí lè sùn. Chai. So irú ẹni tí jẹ́ ìgbélé mi lórí ni èmi. Kí lè táwọn ọkùnrin wà tasteless báyìí? Gosh! Oh no! This is so annoying. Disgusting. Ọmọ tó ń ṣiṣẹ́ lóòótọ́ àbí ìyá tó ń ṣiṣẹ́ lóòótọ́ lè tó dàbí ó ní ìná ibi ni. Ó ní oyún jáde o. Ọlọ́run ó máa bí jẹ́ lọ́mọ. Ọkùnrin ló ń dì wọ́n ọkùnrin ta ló ní? Ta ló ní? Ìyẹn tún bá adjust olúwa o. Jeez. Yọ. Ó ti sáré bá sùn. Ilé tún yà lè ní ṣá. Ọmọ Nàìjà ẹ̀yà wèrè lẹ́dàá o. Wẹ́pìlì, ó ti dà báyìí. Kí ló wà láàrin wọn àti bọ̀bọ̀ yìí? Ọkùnrin ní tètò ní tètè rárá. Pèléjì ilé ìkọ́ máa bí jẹ́ lọ́mọ. Aṣẹ́wó gbọ́kọ́ bàbá ẹni tó ń bí owó wọ́n fẹ́ gbọ́kọ́ lọ́wọ́ tèmi. Ẹ̀yin ọmọ Nàìjà tẹ́ ẹ̀ ní pedigree tẹ́ ẹ̀ ní kankan yìí. Wo ó máa ṣojú èmi àti ẹ. Ìwọ kò sí lọ jàre. Má dá mi o. Jọ̀wọ́ gbọ́, ìfẹ́ ni kò fi bá mi lò. Dákun má dá mi. Ojú bá yẹjú. Kó má ṣe yẹ. PJ, has it come to this level that you're stalking my girlfriend? Come on, Jide. I'm not stalking your girlfriend. I'm only trying to protect you. Gbogbo àwọn obìnrin tó wà ń tàn sìn, wọn kì í rí olówó sójú tó má ti pé change kékeré wà lọ́wọ́ ẹ̀ báyìí. Wọ́n máa takú tí ẹ̀ lọ́rùn ni. Wọ́n á mú ìwà wọn gangan. Wọ́n á fi sábẹ́ aṣọ. Wọ́n á máa wọ̀ ọ́ níwà so that ìyẹn máa lè máa rí bí ẹni pé wọ́n dá. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe bó ṣe rí nìyẹn. Obviously nǹkan kan wà láàrin òun àtọkùnrin. Ìwọ fúnra rẹ̀ find out. Bí léèrè ká tiẹ̀ má wàá sọ yẹn. Wọ́n tún ní nǹkan tí wọ́n hide. You ask her, she'll tell you. I think since you came back, o tí ní iṣẹ́ gidi lọ́wọ́. Yeah, we understand. But I think you should go for job hunting. Search for job. Tó bá níṣẹ́ gidi lọ́wọ́, o ní ráyè gbogbo à ń stalk girlfriend oní girlfriend tó ń bá kiri.
You did a good job. And that will help you. Well, Jide, like I said earlier, mo kàn try láti protect him. Obviously, the other way around ló fi rí. I'll tell you what, in as much as mo fẹ́ ká padà, I am not desperate about you. I have never been desperate about any man, not even you. Okay? Ìwọ bí léèrè kó sọ òótọ́ fún ẹ. And by the way, bí mo ṣe wà yìí, Olajide, I don't want to have anything to do with you. Not anymore. And that's on period. The feeling is mutual. Pé mo rí ẹ, inú mi dùn, pé mo mọ̀ ẹ́, ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Ò bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Inú mi dùn. Jídé, oúnjẹ ti ready o. Ìwọ ni mò ń bá sọ̀rọ̀ náà. Oúnjẹ ti ready. Ebi ò pa mí. Kí ló dé? Because I don't want to eat. Ṣebí wọ́n ló ní kí n get kí n bẹ̀ ṣe rice. No, mi ò ní kó bá mi dáná ìwọ ló lọ́wọ́ kitchen. I did not. Jono, why are you giving me attitude? Why should I eat of it if I can't even trust you? Trust? Yes, trust. Ṣé ọkọ̀ tó mátà ní àbí kí ló ń ṣe pẹ̀lú guy tó wà nínú picture yìí? Come on, Olajide, we've been together for a while. And okay, ṣó fẹ́ mọ ẹni tó wà nínú picture. Who is that guy? Yeah, that question tí mo béèrè nìyẹn. Okay, that's Ken. So who is the stupid Ken? Who is the idiot? Olórí burúkú wo ló ń jẹ́ Ken? Ken is my brother. Láì mọ̀, parọ́ fún mi, sọ pé fool ni mí. Jide, you don't know so much about me. Me no. Many years ago, I was diagnosed with acute kidney disease. What? So Papa tó already tàjọ dúró papọ̀ yẹn, àbúrò mi ni. But I lose mommy wa. We didn't have anybody. So luckily, Orisha see one of the drug companies. And drug tonic Kimalo is very expensive. But the more the drug was too expensive. So Mamba me smuggle a jade, which I think is not right. Because Tomba mu only lost jail because sack and be share. And Emi ati enikoni at the to lose parents were. So that's why Ken is my brother. I'm not cheating on you. It's okay. It's okay. You know, my joy is the fact that we been but why didn't you open up to me? I love you. I love you with everything. Your shortcomings, your defects, everything. You should have told me. But Jide, Timaso fún ẹ ó lè fi mí sílẹ̀ now. What? Ta ló fẹ́ ẹni tó ní half body. Stop. Don't say that again. You're a complete woman. Kò sí ẹni tó kọjá àdánwò. It's just a phase. Wá kọjá ẹ̀. Say, look at me. I love you. You hear? Now, so far burú ẹ. Kó má jí oògùn fún ẹ mọ́. Ṣó ti gbọ́? Kó stop ẹ. Ma take care of that one. Kó má jí oògùn mọ́. That's bad. I love you. Ó lè fi mí sílẹ̀ now. Stop. It's okay. Torí bẹ́ẹ̀ ni mo ṣe ká máa take things one at a time because you don't know me. God, you don't know me too. Oh, mommy, to mommy, you won't hide anything from me. I've been through a lot too. It may not be health-wise, but all my friends you see here, we've been through a lot together at the Firasile. Don't talk of a woman I love.
that I have emotional attachment to. Ọkùnrin ní èmi àti ẹjọ́ join lásán tí a fi ra wa sílẹ̀. It's okay. It's okay. Wo Kẹ́mi, èmi ti fẹ́ máa lọ nìyẹn o. Okay. Má dẹ̀ gbàgbé láti correspond àkáǹtì ní funded. Okay, ṣó ti kó everything fún wọn ṣá pátápátá. Kẹ́mi, kí ló ṣe ẹ́? Mo má worry, ó máa lọ ntì. Ṣé wà okay ṣá? Mo wà okay, má worry, ó máa lọ ntì. Okay. Ṣé wà okay? Mo wà okay. Kẹ́mi, John, Ed, John, Jọkẹ́. Inú mi dùn pé mo mọ̀ ẹ́, ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Good afternoon, sister. Good afternoon. Ẹ jọ̀ọ́, Kẹ́mi ni mo béèrè. Chef Kelvin, ó wà lọ́sípítù o. What? Kí ló ṣe? Ní suddenly láàárọ̀ ìwọ́n kọ̀ collapse in kitchen wọn. So immediately yẹn náà ti rush wọn lọ sí hospital. Ẹ jọ̀ọ́, ibo lọ hospital yẹn wà? Hospital yẹn ò jìnnà síbí báyìí. Tẹ́ bá ti jáde síta, ẹ máa yà by the right by. So then you see the hospital. Thank you. Thank you. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Ò bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn wípé mo mọ̀ ẹ́. Mo bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Nurse, good afternoon. Please, I'm looking for a lady. She was rushed in earlier. Kemi Ajayi. Kemi Ajayi. Just a minute. Oh, sister, won't relax. Okay, ẹ jọ̀ọ́ báwo mo ṣe lè rí? Uncle Jide. Ken. How far now? I'm fine. Báwo lára àǹtí ẹ? Wọ́n nu wọ́ọ̀dù wọn àtẹ̀sí wọn lọ́wọ́. Ibi iṣẹ́ ni mo wá lọ tó ń sọ fún mi pé wọ́n ti rọ́ọ̀ṣẹ̀ wá sí ibà. Kí ló ṣẹlẹ̀ gangan? Mi ò tiẹ̀ mọ̀, mi ò lè sọ, but ó ṣe wà nu wọ́ọ̀dù wọn àtẹ̀sí wọn. Doctor. Well done, sir. Ẹ jọ̀ọ́, the lady, Kemi Ajayi. Yeah, she's my girlfriend. Oh, he's with me. Oh, okay, that's fine. Well, we managed to stabilize her for now, and she's presently asleep. So, Mr. Ken, as you are aware, previously she was diagnosed with acute kidney disease, but situation yet to grow worse for now. So it has become, she has gone down with chronic kidney disease for now, and I think that's the reason why she collapsed in the first place. Yeah. Chronic. So exactly. So the rinsing because she's sleeping for now. So later we have to buy generally, then you can see her. So excuse me, please. I'll see you. Madami o, jọ̀wọ́ gbọ́, ìfẹ́ ni kò fi bá mi lò, dákun madami, ojú bá yẹjú, kó má ṣe yẹ. Baby. Pẹ̀lẹ́. Jíde, Ken àbúrò mi, mo ti dé. Báwo ni? Pẹ̀lẹ́ sister. Báwo la rí sí? Mo feel a bit better. Mo débi iṣẹ́ náà sọ fún mi pé nǹkan ṣẹlẹ̀ pọ́n ọ̀rọ̀ ṣe wá sí hospital. Wọ́n bí jẹ́ kí n máa tètè bọ́ bí kí n lè rí ẹ. Mo kàn ń ṣiṣẹ́ náà ni mo dẹ̀ feel very fuzzy. The next day ni lẹ́lẹ̀ mo ti bára mi o. Kí n tó lajú, mo ti wà lórí bed lọ hospital. So Ken, kí ni doctor sọ? Sis, ẹ fi nǹkan tí doctor sọ lẹ̀. Ẹ need the rest, ẹ ṣe rest for now. Later a máa sọ gbogbo yẹn. Báwo mi ṣe máa fi nǹkan tí doctor sọ lẹ̀ mọ́ láti mọ nǹkan tó ń sọ náà?
Anyway, to buy me for the doctor so before go. Doctor sọ pé result ti jáde. Tí result bá ti jáde, a máa mọ nǹkan tó ṣẹlẹ̀. Yeah. Chidi. Excuse me. Ṣé wàá dẹ̀ sọ nǹkan tí doctor sọ báwo ni? No, òun ló ní first hand information mi hàn pé nǹkan tóun bá gbọ́ náà ló máa sọ. Tó ló wà ló ń sìn. Ó jáde, ó jẹ́ kí n lọ check on him. Okay. Mo ní mojú bá ẹjú kó má ṣe yẹ má ṣe gbàgbé ibi tá fọ̀rọ̀ sí nítorí ìfẹ́ rẹ ni mo ní ìfẹ́ òdodo. Boss, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé ojú nǹkan tó wà nílẹ̀ lọ náà ni? Ilé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà. Mi lè stand the condition àti mi ẹ̀. Kí ló wá ṣàǹtì ẹ̀? Ilé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ó kàn fún mi problem dé. Kó ṣe pàǹtí ẹ̀ ti dé final stage of ailment. Complication kéékèèké kan ló kàn ní àrùn dẹ̀ bara jẹ́ báyìí. Ọkùnrin ní ẹ̀ náà. Bros, ẹgbọ́n nǹkan tẹ́yìn náà sọ sí pé complication kéékèèké. Okay, láti ìgbà tó ti wà bíbá gbogbo àwọn bills ẹ̀ ó kàn pile up jọ ni. Owó tá a fẹ́ ní sọ wọn àbí kò tí ì sí gan. Mi ò dẹ̀ tí ìgbà tó bá kúrò bí. Ìjọ tí kìíní ti wà láyé tẹ́tí ti kọ́ pé kìíní ń ṣe. Tẹ́tí ń san owó tẹ̀ ń san. Ṣé nípa agbára ẹ ló fi ń sanwó yẹn? Ìjọ ti wà lára ẹ̀ tí ẹ̀mí ẹ̀ ò bọ́ sí. Ṣé nípa agbára ẹ lẹ̀mí ẹ̀ ò ṣe bọ́ sí? No, answer that question. Bẹ́ẹ̀ kò ṣàgbára mi bẹ́ẹ̀ ẹ kẹ́ understand pé ó ti ń kọjá lọ wọ́n lọ. Ó dẹ̀ mọ̀ pé èmi àtàtì mi àníjù wọn nìkan ọlọ́ọ̀jọ́. Okay, mo láì bó ṣe képe Ọlọ́run. Ọlọ́run náà làwọn máa képe. Ọlọ́run tó ti ń bá wa ṣe láti bẹ̀rẹ̀ tí ò dojú tì wá kò ní dojú tì wá. Má ro tagbára ẹ̀, má ro ti bills. Ọba tó wà lórí ìtẹ́ tó ń kó gíslọ́tà ń da kò kó ń bẹ̀ kò sùn kò wó. Do you understand? Just scared. Mi ò láìkí rí motion yìí tó bá rí àǹtí ẹ̀ ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀ ni wípé kò tí ì tán fún. Ọdún yìí àdúrà tó bá rí ọ máa fi ipò tí tán fún òun. I can't just stand it. Mo ṣe kúrò ń bẹ́ẹ̀ gbogbo orí wọn bẹ́ẹ̀ mi lè wò dẹ̀ mọ́. Put yourself together. Oh, it's okay. Jawole. Jọ̀wọ́ gbọ́ ìfẹ́ ni kò fi bá mi lò dákun má dà mí ojú bá yẹjú kó má ṣe yẹ. Yeah, Mr. Ajide, just to explain to you the situation we have on ground regarding the kidney problem, Kemini. First, let me explain to you the kidneys in our system. They are two bean-shaped organs in our system, and their main job is to filter out the blood of the waste product, the waste particles, excess water and salt from the blood. And when we have a situation on ground like this, what we call chronic disease of the kidney, it damages the kidneys and it reduces their ability to produce, to filter out the waste. So when we have a situation like in Iranlowo, which is referred to chronic kidney disease, the kidneys are so damaged that it reduces the ability of the kidneys to filter out the waste from the blood. And when the situation gets worse to this level, there are so many complications that could be, developed from there. Example, we have high blood pressure, anemia, and nervous system, and other complications. So gradually, this thing can occur over time, very long time, but it is inevitable. It has to happen at some point. Okay. Thank you, doctor, for agreeing to talk to me. You're welcome. But then we have to concentrate that. We have to then. Can you just explain it to me in a layman language, please? Okay. Kidneys, táwọn Yorùbá wá ń pè ní kíndìnrín tó wà nínú àgọ́ ara wa. They are important organs in our body. So iṣẹ́ tó máa ń ṣe ni pé wọ́n máa ń ṣẹ́ àwọn ìdọ̀tí tó wà nínú ẹ̀jẹ̀ bí excess water tó wà nínú ẹ̀jẹ̀ wa, the waste particles, and àwọn nǹkan tó jẹ́ pé normally tí ò yẹ kó dúró nínú àgọ́ ara wa. Iṣẹ́ táwọn kidneys máa ń ṣe ni pé wọ́n á filter kìíní out,
òun ló máa ń lọ sínú tá a máa ń tọ̀ jáde nínú ìtọ̀ yẹn. So ibi tí àwọn iṣẹ́ táwọn kíndìnrín yẹn tó máa ń ṣe nìyẹn. So tíru situation tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ṣẹlẹ̀ what we called chronic kidney disease tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí Kẹ́mi báyìí, ó máa ń affect ability àwọn kíndìnrín yẹn láti ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. So tí wọ́n bá dẹ̀ ṣiṣẹ́ tó yẹ kán ṣe yẹn, àwọn ìdọ̀tí yẹn ó sì máa remain nínú ẹ̀jẹ̀ yẹn. Tó bá dẹ̀ ń pass ẹ̀jẹ̀ yẹn round the body, ó ní àwọn iṣẹ́ oró tó máa ń ṣe fún ara. So nǹkan tó ṣẹlẹ̀ gan ni. So water can be retained in the blood? Of course it is possible, because ọ̀nà pé bá ṣe ń mu omi tá à ń jẹun, unfortunately some of them they get into our system, into our blood, and Ọlọ́run ti dá kíndìnrín yẹn síbẹ̀ láti iṣẹ́ tí wọ́n ní pé kán ṣáà máa ṣẹ́ àwọn ìdọ̀tí yẹn kán máa gbé jáde síbi táwa ti máa tọ̀ jáde nítọ̀. Thank you, doctor. Now I understand. So what do we do to save her, please? Okay, when we have situation like this, I need two options. All right, one of the options need dialysis, what we call dialysis. And the process of dialysis is to filter out, manually filter out our waste particles to one in the blood and nebashima filter out. And we have two types of dialysis, Tamanshi. One of them is hemodialysis, and this involves the using of machine, external machine, tamalu from patients. So the machine will help the patients to filter out the waste products and draw it out of the patient. And the second one is peritoneal dialysis. And this one is create space in the belly, the abdomen of the patient. And in this space, dialysis fluid to jáde láti inú ẹ̀jẹ̀ yẹn ó máa store síbẹ̀. Exactly. So eventually we use the passage of pipes into the belly of the patients. So those waste products will pass into catheter and they will pass out of the system of the patient. So those are the two options that we have. So depending on which option taba ma lò fún Kẹ́mi ńsìn, so we need to run some tests and see what we can do, what will best fit for our treatment. Thank you so much, doctor. Now I understand. You're welcome. And I must let you know there are two disadvantages to this treatment. So because I need to let you know so that we know what we are likely to face in the future. One of the disadvantages is that in the process the blood could get contaminated. Yes, because during the treatment, we are trying to take out things from the blood, and our instrument unfortunately there may be contamination of the blood. But when we get to that stage, of course, there are some other treatments that we can apply. Okay. And the second one is that, unfortunately, at least every 3 weeks, right, Kẹ́mi láti máa undergo àwọn treatments, depending on which one, whether it is the hemodialysis or is the peritoneal dialysis, whichever one we choose eventually, Kẹ́mi láti máa undergo àwọn treatments at least every 3 weeks. On láti máa go through our treatments here, unfortunately, except to buy a kidney transplant from. Kidney transplant? Yes, unfortunately. Thank you. Nítorí ìfẹ́ rẹ ni mo ní, ìfẹ́ òdodo, ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo. I brought you water. Huh? Sure. You know. Better. Thank you. Show me tutu. Come on, dear. Yes, brother. Okay. Wow, Gigi. I cannot thank you enough. Thank you so much. Thank you.
ó ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Àwọn Yorùbá ní àìdúpẹ́ ara ẹni. Ó ṣe máa dúpẹ́ lọ́wọ́ ara ẹ̀. Wọ́n pẹ̀lú gbogbo huge hospital bill to clear. That was a lot of money. Oh shit, thank you. But owó ò tó èèyàn. You're alive, and that's the most important thing. Sorry, I don't have to make a gbà ní pé káti ẹ̀rí dóná tó máa match. Àmì o, àmì. Ṣáṣá réyàn ni àmì Jésù. Ìtàbá réyàn náà ni. Dókítà náà ló ń pè é. Pípọ́n mọ̀ kan tá à ń sọ. Good afternoon, doctor. Tí bá ní it's okay, it's not so. I'm feeling very weak. Okay. Please, doctor. Could you just repeat what you said, please? You found me a donor. Babes. Thank you, sir. Babes. They found you a donor. Yes. A match. Yes. God. Thank God. Thank God. What shall the catches in my ball so that one may better will be very sure. Wow. But she won't come when you conjure. Kí la ti fẹ́ máa dúró ṣe. Okay, now. Wo bá gate bag mi. Ìwà ṣá wẹ̀ náà kó tó lọ. Mi ò wẹ̀. Pẹ̀lú gbogbo eléyìí tó wà lọ́mọ. Pẹ̀lú gbogbo eléyìí tó wà lára mi mi ò wẹ̀. Tó fi bá mi lò dákun máa dà mí. Ojú bá yẹjú. Máa pàtẹ àwọn fọ́tà ní. Máa ṣe yẹ. Mo ní ojú bá yẹjú. Kó máa ṣe yẹ. Doctor, ẹ ṣé gan-an. I cannot thank you enough. Ẹ ṣé mo dúpẹ́ gan. That's the best news you could have given me and you did. But nǹkan tó bá fún mi ni pé báwo la ṣe tètè rí donor bẹ́ẹ̀ yẹn? What? You guys didn't discuss it. Discuss what? Mr. Jide is the donor. Jide, is it for real? Yes. Doctor, what we are praying towards now is kidney transplant. That's correct. So exactly, yes. Doctor. Yes, Mr. Jide. Sherry Kemi, she's someone I love so much, and I'm not ready to lose her. I understand. I've loved her to the point that I can't live without her. How about I donate my kidney? Are you very sure, Mr. Jide? 100%. Kidney donation, I'm going to explain to you the process of kidney donation. But first I will leave you to think about this, because when you donate your kidney, it affects your life, it affects your living for the rest of your life, because presently you are using 2 kidneys, and after the donation you're going to depend on just 1 kidney, and this may affect your health eventually. So this is something you need to think about very well. Okay, but before the transplant, I want 3 major tests can run from a potential donor. Okay. All right. So one of them is blood type testing. This is to establish your ABO blood group. We need to run that test. And so the second one is HLA, that is human leukocytes antigens. This is to ensure that the antibodies in both of your bodies, taba transplants, kidney, Kemi's body will not reject. Okay. Exactly. So, and the last one is serology blood testing. And this is to ensure that there are possibilities of you transmitting some of the disease in your body to Kemi. So we want to run this test so that we minimize that to the barest minimum. After Tabati conduct our test here,
then we can begin the process of the transplant. I just pray I pass all these tests. I'm ready, doctor. Well, the test will determine whether we can go ahead, and I hope to that you'll be a perfect match for I pray so. So when do we start? As soon as possible, but one thing I want you to do is think about this very well first. Motive already, doctor. Okay, I can start anytime. Okay, it's all right. As soon as you are ready, then we can do it. I'm ready. Okay, let me see. I will get back to you before the end of the day. I will look at our schedules in the hospital, and I will look at the dates we can set for you to come and run the test. Awesome. Then I'll call you in the evening. Thank you, doctor. You're welcome. Thank you. I actually wanted it to be a surprise. Yes, it is a big surprise. Really? Yes. Mr. Jide, you me do Russia. You believe it? Wow. Well, going on, we are talking with the surgeons already, and we might have the date of the surgery sooner than we expected. Fortunately, we are doing all we can on our part to kind of put pressure on them so that they can give us earlier dates. But I need to let you know there are certain things that you need to avoid at least 2 weeks before the surgery. And one medications they are referred to as blood thinners, example aspirins. And these medications are particularly avoided by high blood pressure patients, so that before the day of the surgery, I will give you some other list of items that you need to avoid, so that we don't go into the surgery with further complications. Olajide, thank you very much. It's okay. I'll forever be grateful. It's okay. My sister, as you can see, I told you then, it's going to be okay. And God is in control. Yeah. Thank you. It's okay. Stop. Thank you. It's okay. Thank you, doctor. Láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ̀. Uncle TJ, ẹ ṣé gan ni o. I really appreciate it tí ẹ tún wá wọ̀ ọ̀rẹ́ yín. Thank you so much. Ẹ ṣé. Pẹ̀lẹ́ Jídé. Ọmọ ọ̀gá o. Èmi tó jẹ́ pé máa ń like cream pọnú tíì mi pẹ̀lú sugar. Mo wá dẹni tó mu unsweetened tea. Mo tún wá ń gbádùn ẹ̀. Pẹ̀lẹ́ ọ̀rẹ́, Yorùbá wà òkè. Ọlọ́run wàá wà òkè, ọlá pé torí ìfẹ́ ló ṣiṣẹ́ kan tó ṣe wàá wà òkè Ọlọ́run. Bọ̀ nǹkan kan tí yé mi o, nǹkan kan tí yé mi ìyá mi má bínú o. Ṣé ilé ọ̀kan báyìí sí? Kí ní ọ̀rẹ́ mi tó jẹ́ méjì sí? Lẹ́yìn àjọ pín kan pọ̀ lẹ́nu sí. Bá ṣe rí nìyẹn o. 2 in 1 àti dọ̀kan ṣoṣo. Mo ẹ ti di ọ̀kan báyìí àbí bẹ́ẹ̀ kan. Irú àwọn à ń ṣe ọ̀kan. Ṣé ṣáà wà òkè ṣàṣẹ fi bẹ̀tà? Yeah. Tea dẹ̀dà oṣù mọ́mu. Tea is very good for your health. Lest I forget, mo ti rántí. Iṣẹ́ kan yàn ní government house o. Torí iṣẹ́ chef ni, mo dẹ̀ ni mo dé èèyàn kan tó mú oúnjẹ sè dáadáa. So mo dẹ̀ ti forúkọ ẹlẹ̀ tó mọ̀ mẹ́bọ̀ mo ṣe oúnjẹ sè gan. Wọ́n kún mi lóní connect yẹn. So mo dẹ̀ ti forúkọ ẹlẹ̀. Meanwhile, àwọn benefits tó pọ̀ mẹ́gan. Ó dàbí pé wọ́n máa fún ẹ l'apartment. Owó, allowances oríṣiríṣi. Ṣé nǹkan tí mo sọ yìí ẹ? Àbí o ní interest ni? Ẹ tún béèrè. Kí ló fi ibi tí báwo? Mo sọ bẹ́ẹ̀ ni pé mo pé Ọ̀yọ́ state ni kò ń ṣe Lagos state o. Kò mátà. Ìyàgbé gọ́ọ̀mẹ̀ náà ni gọ́ọ̀mẹ̀ jẹ́. Màá tiẹ̀ lọ máa rí. Difference kéré náà ni àbí. But I'm wálé by weekend. So wọ́n lè pè é ṣe ti gbó. That's nice. Báwo ni ṣé kí lẹ káwọn fẹ́ ṣe máa mu fruit wine? Jẹ́ kí n bá wọn gẹ́gẹ́. No, o lè mọ ibi tó wà. Èmi mo keep ẹ. Àánú èmi sì pé méjì ẹ fún mi ní ìgbọ̀n tó lè. Àbí? Wo, to avoid temptation láti mu àwọn ọ̀rẹ́ anything tó lé sílé mu. Mi ò lè wá para mi, so fruit wine ló máa mu tó bá ti wá mi. Mi ò lè mú kankan bí nìyẹn. Wàá mu, màá lọ bá ẹ gẹ̀ẹ́tì. Ẹ fún mi ló ti pa. Kí ló ṣe ẹ́? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe ẹ́? Take it easy, kí ló ń ṣe ẹ́? Kí ló dé? Ẹ jẹ́ ká sáré lọ sí hospital. I think it's better. Ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún. Pálapàla ó ní Jídé kó rẹ̀ sí báyìí tó lọ lọ. Kí ni ẹ̀?
irú kí ló ń ṣe ṣé wọ́n lògùn fún ni àbí nǹkan ń ṣe irúfẹ́ wèrè wo ló ní tó fi di pé ó ní kó yọ kídìnrín òun kan kó yọ fọmọ tí ò tí fẹ́ délé ọmọ tó ti fẹ́ ra wọn olólọ́ọ̀fù ẹ̀wèrè kan wáyọ kídìnrín la pé. àtijọ́ kí ló wrong nínú pé kéèyàn fún girlfriend ẹ̀ tó love dénúdénú kó donate kidney ẹ̀ kan fún is there anything wrong in it? kí ló wrong gbé nínú kéèyàn fún yàn kídìnrín ìyàwó yàn gọ́ṣẹ́ gbọ́dọ̀ fún ni ká má sọ girlfriend tí ò ti fẹ́ ra. tí n bá níyàwó mi màá mo lè fún kidney mi ṣe ń lè fún ìyàwó tí mo fẹ́ sílé tó bímọ fún mi. ìwọ yes ìwọ lè fún yàn kídìnrín ẹ. girlfriend tí n bá ní tàti lágrímẹ̀ pé yes a máa fẹ́ra wa o tí mo dẹ̀ mọ̀ pé no ilé genuine love ni tó bá warrant pé kí n fún ní kidney mi kan má fún lẹ́yọ̀ kan náà ṣe mo sì lẹ́yọ̀ kan tí mo lè máa manage. okay nínú agreement yẹn náà clause máa bẹ́ẹ̀ pé kò gbọ́dọ̀ fi ẹ́ lẹ̀ o torí kò ti fún kidney o. ẹ kò tiẹ̀ ní fi mí lẹ̀ ni torí mi gbọ́dọ̀ fún yàn kidney kó padà fi mí lẹ̀. tó bá fi ẹ́ lẹ̀ máa kú. kò lè fi mí lẹ̀ sẹ́. sórí rọ́bìṣì ṣáà ló ṣe tó jẹ́ máa bá sọ̀rọ̀ rọ́bìṣì ló ṣe o ṣàgbọ́n ti doctor sọ. àbúgbọ́n ti doctor sọ. ẹ̀wọ̀n ló ní complications but I feel they can still work around it now. complications lọ pé ìwọ náà mọ nǹkan tó mean now. dódò ọlọ́run tó dá wa tó fi kidney méjì sára wa ọlọ́run ò mọ nǹkan tí iṣẹ́ tí kidney méjì máa ṣe ni ó wá mẹ́yọ kan ó lọ fún yàn ó wá kẹyọ kan iṣẹ́ fẹ́ pẹ́yọ kan yẹn ni iṣẹ́ máa pa. TJ time mi ò kì í ṣe time fún àwáwí èèyàn tó wà wrong àti ọ̀tún wà right what we have to do now is bá ṣe fẹ́ help ọ̀rẹ́ wa ara ẹ̀ lè yá that's it. ṣé o fẹ́ fún kidney tiẹ̀ padà. wọn sọ pé kó fún kidney wọn ló ní complications wọn máa treat ẹ ní ìwọ ọ̀rọ̀ kidney tèmi tó tún mú jáde nú ọ̀rọ̀. ṣé ìwọ ẹ̀rọ tó fún yàn kidney o ti rí o ti bẹ sáré gbé sórí. bójó wà wówó ìwọ ní. oge má bínú tó bá tẹ̀ ní pẹ́ńsì yẹn o ní di kidney kan o lè fún. tọ́ba ló ìwọ jó dìgbà yẹn náà àwọn tọ́ba ló need kidney jó dìgbà yẹn kì í ṣe kọ́tà máa sọ ń sìn ọlọ́run jẹ́ ká rí bi ó ti yẹ ń sìn ojú wa ò ní rí nǹkan tí ò da ìwọ jó dìgbà yẹn but for now jẹ́ ká settle complication yìí ó ti yí ẹ wo jẹ́ ká sáré yọjú sí ó yẹ kó náà ti jí. ṣé ó ti máa jí ni. ó ti máa jí. ọgbọ́n láà gbọ́dọ̀ jí o. jẹ́ ká yọjú sí. lẹ́ni kejì rẹ̀ mọ́lẹ́ni kẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. báwo wà ní kí ni dókítà gangan wá sọ nípa nǹkan tó ń ṣe ẹ́ yìí. Mami kò sí much wọn kàn ní àwọn complication kan ṣẹlẹ̀ ní kò ń ṣe pé. complication kan ṣẹlẹ̀ so kò sí nǹkan kan tó ń ṣe yàtọ̀ sí yẹn. Mami kò sí nǹkan kan. ó dáa kò burú èmi náà máa lọ rí dókítà yẹn fúnra mi á lè ṣàlàyé fún mi dáadáa á lè yé mi torí bó ṣe ń sọ yìí kò yé mi mi ìmọ̀ ráìsàn náà. ẹ ní láti lọ hospital wọn kàn ní wọ́n ń tọ́jú mi mo máa wà òkè ẹgbẹ́ má wọlé ara yín. ọ̀rọ̀ tiẹ̀ máa wà òkè lágbára Ọlọ́run ó máa wà òkè lágbára Ọlọ́run nǹkan ò ní ṣẹ́ mi ẹ̀ fún mi. ẹ máa wọlé. Báńkọ́lé. Báńkì báwo ni. Péjú ìwọ náà wà ní. mi ò lè gbọ́ pé o sì kí n má yọjú sẹ́ẹ̀. How are you? Kí ló ṣe é? Kí ló lè tó yẹn? So, how are you feeling now? Well, not fine. But I have to be a man. Mo kàn ń lóògùn náà ni. I'll get better. Kẹ́mi ńkọ́? Tí mo ti rí Kẹ́mi sí máa ti tó 1 week. 1 week? Kí ló ṣẹlẹ̀? No, it's not really her fault. Iṣẹ́ ẹ̀ wá challenging gan. And then the target is kind of high. So sókè sódò yẹn ló ń delay. I know it still doesn't matter. No matter the workload on her, but you're going to tó bá tó ń ṣe wá jókòó tí nǹkan mi torí pé ojú mẹ́wàá kò lè dàbí ojú ẹni bí ìdẹ̀bí púpọ̀ òun nìkan náà ni mo gbọ́kàn lé mi lé kọ́lọ̀ má jẹ́ fojú sunkún ọmọ ni. àmì o. mọ́mí báwo wá ní ṣé improvement wà láti ìgbà tó ti ń tọ́jú and everything how is it? òun náà là ń béèrè lọ́wọ́ ẹ̀ yìí. Well, not really, but I'm planning to travel to India. But they have the facilities and India. Okay, so kí ló wá ń dá wa dúró? I think you should go if you have to. Oh, no. In fact, mo work in Tamoto me then. I'll be 1 or 2 friends. No, Jide, you're not going to sell your car. Kò yẹ kó lè tó yẹn. No.
You know what? I'm a rally round. Yes, I'm a raise funds here. So, how much are we looking at? Thank you. Several millions. It's okay. From my own end, I'll try to raise some millions. You know. I'll gladly do as well. I'm going to support with something else. No, Kweju, no. You're still hustling. Don't bother yourself. No, I'm not hustling. I mean, you're also Debbie Kimale for any 2, 3, 4 million naira now. How? She mama will buy me. Mati ẹ̀dá mi lóhùn kò mọ nǹkan tó ń sọ ni. Wọ́n ní kó wá jẹ sàárò lọ́jọ́ wọnú. Ṣé pé náà ní kó mú wá ní àbàtà náà ní kó mú wá. Èèyàn náà fẹ́ help ní kó má worry. Mú mi ẹ má dà lọ. Ẹ má dà lọ. Ó ṣe jàre mo dúpẹ́ pé ju oṣù Ọlọ́run á wà pẹ̀lú ojú òní tiẹ̀. So ma need láti lọ sí India for treatment by. Mú mi ẹ má dà lọ. Before that time ẹ jẹ́ kó máa lọ pẹ̀lú. Ó lò ó náà ni ó ṣẹ̀ lò tán sí náà lẹ wọlé yẹn. Ẹ ṣẹ̀ lò ní. And make sure you eat. Ó ṣe jàre. Ó ṣe pé ju Ọlọ́run ní gbàgbé wọ náà. Ọlọ́run á túbọ̀ ràn wọ́n náà lọ́wọ́ o. Ó ṣe ọkọ mi. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Tọ́jú rẹ̀, tọ́jú rẹ̀, ṣe ìrànlọ́wọ́. Tọ́jú rẹ̀, tọ́jú rẹ̀, tọ́jú rẹ̀, ṣe ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ ẹ̀dá òpin síbì kan. Hello, Mr. Martin. Baba, ẹ káàsán, ẹ ṣé gan. Thank you so much. Mo ṣe gbedele náà ni o. Oh beautiful, car yẹn beautiful gan. Thank you very, very much. So my transfer balance yín tó kù ṣé gbọ́. Ẹ ṣé gan. Yes, mo like it. Very nice. Very nice. Okay, ẹ ṣé. Uncle Banky. Ẹ má bínú. Bó ṣe wọlé mo kàn pé mọ́tò ilé mi rímbìrì àdàwọ̀ pé mi tó wà nú ẹ̀. Mo ṣe rí pé ìwọ ní ṣọ́pà. Èmi kúkú ni. Èmi náà dẹ̀ ń wò pé ta ló ń drive tẹ̀lé mi like that. Àmì kúkú mọ̀ pé ẹ̀yin ni. Ẹ fine. Mọ́tò yìí fine. Ó fine, yes, mo like it. Ó dàbí tuntun ni àbí? Kò fi bẹ́ẹ̀ tuntun náà o. Just owó kékeré náà mo fi rà á. Ìwọ ló ní? Èmi ni. Ìwọ ló ra mọ́tò? Uncle Martins. Wow. Wọ́n ṣẹ̀ bá mi gbé wá láàárọ̀ èso mo á lọ pick ẹ. Congratulations. Ṣé ẹ wá wọ̀ rẹ̀ yín àbí? Mo like colour yìí. Mo like white. Mọ́tò obìnrin. Yeah, ó máa ń sábà security. So ìwọ ló ní? Uncle Banky, èmi ni mo ní. Ó rà á ni. Mo rà á bẹ́ẹ̀. Wow, congratulations. Àwàdà yìí ti máa ń pọ̀ jù. Yeah, you know. Ẹ jẹ́ wọlé wà nílé. Ẹ jẹ́ wọlé. That's nice. Ẹ ṣé gẹ́gẹ́ ṣe. Ẹ ṣé Uncle Martin. Ẹ ṣé. Thank you. Mo ní bàbá tí àwọn ọmọ náà bá ṣe nǹkan fún yàn ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé lògùn iṣẹ́? Yeah. Ó jẹun. Oh. 2 minutes. Oh, it's fine. It's fine. Bobo, how far? Ọ̀rẹ́ mi. Báwo la rẹ̀ sí? Ó ṣe jàre amúkan wá ń bẹ̀ ni. But Banky, you were here yesterday till evening. Today, you're here again. Kilo, why are you bothering yourself? You didn't know now. It don't matter. I need to make sure you're fine. I need to make sure everything is in order. Show me anything. Show to Jen. What money appetite, Jared? Then medications are shown no dada. Money option. That's good. And that reminds me, Moriti J. So I discussed Lori Bashima raise extra funds. You know, later Hoko raised since Kyoto. Monikomata moto Olomata. After Tota, we know Tipa Pape. You understand? Charlie Fiele by Kamawero. So he has volunteered to raise more funds. And from my own end, I'm going to bring more funds as well. Sure you understand? Tio Bade Tono can be rimbe. Or no, add up to it. By the time to get my add up, so that you will about treatment here. Thank you. I really appreciate your concern, but then you involving Kemi is really not nice. Kemi also me, so
She's not really buoyant enough. Man, son, you máa fojú tẹ́ńbẹ́lú èèyàn. Kẹ́mi wo ni olówó? Kẹ́mi lówó. Kẹ́mi tó ṣe ra mọ́tò tuntun. Tó bá rí SUV tó ṣe jà. Ṣé tó ń wo bẹ́ẹ̀ ṣó mọ̀ ni? Kẹ́mi ṣe kí ni? Kẹ́mi just bought a brand new SUV, white color. Ṣé ló mọ́ tónítóní? SUV? I'm telling you. Èèyàn gbọ́dọ̀ ra mọ́tò yẹn kó má ní excess sínú bank. Fine, tí ó bá dẹ̀ ní excess, a lè ta mọ́tò yẹn bí fiance ẹni. So she should be able to do anything for you. Kẹ́mi got a car? Show money. No. Mọ́tò ló gbé wá síbí báyìí. Ó gbọ́ tí mò ń sọ pé t'Ọlọ́run bá ṣe nǹkan fún yín ó yẹ ká dúpẹ́. In my compound? Compound mi ni. Tó o bá ti believe, dìde ń sìn jẹ́ ká lọ wò. Kẹ́mi ra mọ́tò. Tó bá ta mọ́tò yẹn, a sì máa rí change. I'm telling you. Rọra. Aláṣẹ máa ní ìdòwò ń sọ pé Kẹ́mi wo ni olówó. She has money. Ó ní owó. Ẹnikẹ́ni tí wọ́n bá nígbà láti ṣe ìrànlọ́wọ́. My God is so good. Babe. Yeah. Oh, so báwo ni ṣé wà? Ṣé wọ́n lọ gbé mọ́tò tó wà ń ta yẹn wá? Mọ́tò? Yes, èmi ni. Mọ́tò sọ fún mi kó fẹ́ ra mọ́tò náà. Jídé, ṣé mo láti máa announce pé mo fẹ́ ra mọ́tò ni? Just àwọn owó kéékèèké tí mo rí ni mo fi just to buy something small. Ọ̀rọ̀ mọ́tò kékeré kọ́ mo ń sọ. Babe. Mo ń gbọ́ ẹ̀. Ó kéré kò kéré. You know what I'm going through at the moment? I've been going around my friends trying to get money. Ó dẹ̀ lówó tó ra mọ́tò tuntun yẹn. You couldn't. To them wípé torí it. Jídé. Onírègùn ọkùnrin ni ẹ́. Ṣé you like the way mo ṣe ń gun bus kiri yẹn? I work in Ibadan, Jídé. Every morning ma jí ní 4 a.m. Wá dé máa sọ̀rọ̀ kidney this, kidney ó bá sọ̀rọ̀ ẹ̀ tán. Kidney ó fún mi ní kidney. Ṣé o gbọ́ pé kò sí nǹkan tétí àbí ojú kò rírí? Kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run, kò sí nǹkan tó ṣe tó, there's no big deal. Ìwọ lórí mi, you said you love me. O dey opt out láti fún mi ní one of your kidney to be part of you. Ṣé mo fọkùn sí ẹ lọ́rùn ni? Àbí? Ṣé mo sọ ẹ́ mọ́lẹ̀ pé you must give it to me? Olúwakẹ́mi. Yes. Are you really saying this to me? Wo, Jídé. Ó dà pé ọ̀rọ̀ ẹ ti fẹ́ máa sú mi. Pẹ̀lẹ́, gbọ́. Ṣé orí gbogbo eléyìí tó ń ṣe? Àmọ́ ni. Ṣé bí mo ṣe ń wo ẹ yìí? You're really disgusting me. I just want you to be concerned. Mo fẹ́ kó show concern kó tẹ̀ show wípé nǹkan tí mo ń go through pé ó affect ẹ náà. Jídé. Ṣé bí mo ṣe ń wo ẹ kó má dẹ̀ pé mò ń sí ìrègùn káyé má sọ pé kò tiẹ̀ mọ́re. Ṣé orí ọ̀rẹ́ ó ti sú mi? Read my lip. I am tired. Every time. Kidney. Jídé, pẹ̀lẹ́ o. Ṣé right now, inú ẹ̀ ń bí mi. For now, jọ̀ọ́, ṣàfi mí lẹ̀. Ṣé ti gbọ́? Mi fẹ́ sọ̀rọ̀. Kẹ́mi. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn pé mo mọ̀ ẹ́. Ò bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Ò bá dákun dúró tì mí nínú òdodo. Ò bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Inú mi dùn pé mo rí ẹ. Inú mi dùn wípé mo mọ̀ ẹ́. Mo bá dákun dúró tì mí nínú ìfẹ́ kan. Mo bá dákun dúró tì mí nínú ìṣọ̀kan. Má dá mi o, jọ̀wọ́ gbọ́. Ìfẹ́ ni kò fi bá mi lò. Dákun má dá mi.
ojú bá yẹjú kó má ṣe yẹ mo ní bójú bá yẹjú kó. Hello, sister mi. Káàsì, ṣé wà pa? Jọ kí ló ń ṣẹlẹ̀ gbogbo pẹ̀lú ilé mi àfà? Sister mi, project yìí wà okay. Project yìí ti lọ far, àti ṣiṣẹ́ lórí pẹ̀tẹ́rẹ́pẹ̀tẹ́ lórí ẹ̀ ó fine. Kódà gan stage tá a wà báyìí, kí ló tún pè náà finishing. Wọ́n ti kọjá plastering, wọ́n ti ṣe gbogbo ẹ̀ finishing tá a wà báyìí. Tẹ́ bá dé sí Nàìjíríà báyìí, bẹ́ẹ̀ ṣe ń dé, akọ hand over key lẹ́yìn lọ́wọ́ ẹ̀ gan ẹ̀ ti rí gbogbo iṣẹ́ ìdájí ṣe lórí ẹ̀. Really? Ó dà pé mo tẹ̀síwájú sí Nàìjíríà wọn báyìí. In fact, mo wà níwájú ilé mi báyìí as we speak and it's not even close to completion. Ká má ṣe sọ pé o fẹ́ ṣe finishing. So ilé wo ló wá sọ fún mi pé o ti parí o fẹ́ hand over key lè bẹ̀rẹ̀ o? Ṣé ilé tèmi ni àbí ilé ẹlòmíì? Àbí bóyá mi ìdẹ̀mọ́lé tí mo kọ́ mọ́ ni? Sísá mi mo lè explain, mo lè ṣàlàyé fún yín nǹkan àti parí ẹ̀ ṣùgbọ́n mo lè explain. Ń bọ́ ló wà báyìí? Mo wà níbi iṣẹ́, mo wà ní ọ́fíìsì, mo wà níbi iṣẹ́, mo wà ní ọ́fíìsì. Tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ̀. Mo lẹ́ni kẹ́ni tí wọ́n I will move, but any sùúrù. Respect yourself. Momo. Respect yourself. I'm telling you, sister mi, ẹ wò, ẹ sọ fún ọkọ ní sùúrù. No, kàn ní sùúrù ni, mo kàn try láti ṣàlàyé fún. Àlàyé kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ ṣe gangan náà mo mi understand. Àlàyé kí ló fẹ́ ṣe fún mi? Nígbà tí wọ́n gba owó lówó tó kó jẹ sẹ́nu ham, o rò pé easy ni. Ṣé ẹ rò pé mo ṣe ń lo ìbò ni? Sọ pé ẹ ń ṣeré sísá mi ẹ ní sùúrù náà. Ṣebí tẹ̀gbọ́n tàbúrò làwa méjèèjì. Ẹ tó mọ̀ pé tẹ̀gbọ́n tàbúrò ni wá náà ló ṣe dán tó dán yẹn o. Because ọmọ kíkà ló wá rà ta ni ò gbọ́dọ̀ náà. Ó ti wò pé ẹ̀gbọ́n ẹnìkan sí nǹkan tó máa ṣe tí mo ṣe jọ ẹ lójú ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá ló máa sùn lálẹ́. Wọ́n sẹ́ẹ̀lì lọ́mọ tiẹ̀ mọ́. Sísá mi ní ìkówó yín jẹ, mo yáyàn ni. As a matter of fact, mo fi ṣoore fún yàn ni mo ṣoore fún wọn. Ẹ̀gbọ́n Jídé kò bá má jẹ́yìn o. Ọlọ́run bá ń gbọ́. Torí bẹ́ẹ̀ ṣe sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn fún mi ní hospital báyìí. Bí mo ṣe délé mi ò tiẹ̀ lè sùn. Mo kàn ń rò, mo kàn ń tún rò. Torí ẹ̀ mo ṣe sọ pé okay, kí n tiẹ̀ wá rí yín. Especially bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé ọ̀rọ̀ kidney ni àtọ̀rọ̀ owó. Ó kàn sọ pé kí n yọjú kí wọ́n rí yín. Famsi, thank you so much. Put your one knowledge is something I really appreciate. I appreciate Kini. Mi ò ṣe ní fún Aníwálé. It's not something, it's nothing. Ẹ ti gbàgbé nǹkan tẹ́ ṣe fún mi ni. Tí girlfriend mi tó ń ṣiṣẹ́ ní ọ́fíìsì yín tó wá sọ̀rọ̀ mi fún yín, tó sọ predicament mi fún yín tẹ́ ẹ̀ tí ẹ mọ̀ mi rí. Wọ́n kàn sọ fún yín pé mo ní issue pẹ̀lú school fees mi. Ẹ kàn sọ fún mi bẹ́ẹ̀. Ṣé mo pé tí kò bá jẹ́ nítorí yín mi nílé sanwó school fees mi náà? Mi ò tún nílé ṣẹ̀záàm. Nítorí yín ni mo sanwó school fees, mo ṣẹ̀záàmù mi. Tó bá wáyé pé ẹ̀rùn mi ló ń gbà yẹn kọ́, ṣé mo máa da nǹkan tí mo dà lénìí ni? Ṣé màá lè parí school ni? Màá wá rí yín, mo gbọ́dọ̀ wá rí yín. Okay, Samson, mo tiẹ̀ like the fact pé o mọ̀ lóore, but lórí mi, ẹni tí mo bá lágbára àti ṣoore fún, èmi kàn máa ṣe fún mi. Mi ò ń rò pé there's anything tí mo fẹ́ gain bẹ́ẹ̀. It's nothing. It's nothing. Ẹ wo ẹ̀gbọ́n Jídé ẹ yé sọ pé it's nothing. It's something. It's something. In fact, okay, ẹ sọ fún mi ẹ jọ̀ọ́. Èló ni owó tẹ̀ ń wá gangan? Èló ni náà? Nítorí owó ilé mo gbọ́dọ̀ wá jáde tí n bá tiẹ̀ lè get owó yẹn fúnra mi máa lọ yá. Torí mo mọ̀ yín dáadáa náà, nice person ni yín. Mo mọ̀ pé tẹ́ bá wà òkè ẹ máa fún mi padà, ẹ máa wò. Owó yẹn ò ṣe anything sí mi. Èló lẹ́ni. Gbọ́dọ̀ wá òkè o. Àní màá yá yín, màá wá jáde. Okay. Help me gan. Owó yẹn pọ̀ ni, ó pọ̀. Pọ̀ mi.
Èmi. Samson, wọ́n náà gbọ́ nǹkan tó sọ. Ṣó make sense? Owó tó kó fún ẹ pé kò fi báyọ̀ parí ilé, ó lọ yáyàn. Ó ní owó olówó yáyàn, ta ló ń ṣe irú ẹ̀ tó mú jẹ? Owó tí kì í ṣe tiẹ̀ tó lágùn fún. Ó yáyàn lówó dẹ̀ tún sọ pé ó yáyàn ni, ó yáyàn fi ṣoore ni. Ṣó fowó olówó ṣoore ni? Mo mọ̀ pé mistake ni mi mọ̀mọ́ ṣe ṣùgbọ́n ẹ̀yin náà ẹ mọ̀ ẹ̀yin náà lọ tí mi. Wo Samson, èmi mo kọ́ ẹni kí ni? Ẹ sọ fún mi pé tí n bá rẹ́ni tó yẹ pé need help genuinely pé kí n máa ṣe. That's if you have your own money, not someone else's money. I didn't say to give someone else's money out. Léni ni mo máa bọ́ mi. Tó bá ti lè mú mi dọ́dọ̀ ẹni yẹn tó dẹ̀ kó mi lé mi lọ́wọ́ báyìí kò sí wàhálà mọ́. Èmi gan ní fashion tó ṣọ̀rọ̀ ẹ̀ ṣòro mọ́ mi ní fún ẹ lọ́wọ́ kó bá fi ṣe nǹkan mọ́jọ́ mi. Màá ṣe nǹkan fún mi tí bá ti wá lé ni. Tó o bá ti lè mú mi dọ́dọ̀ ẹ̀ tó kó mi fún mi léni. Ìwọ àti ẹjọ́ máa sùn sẹ́wọ̀n ni. Ẹjọ́ máa ṣàwọn látẹ̀ni ìlọ ni. Ọlọ́pàá ẹja lọ. Kò ṣe problem. Màá mú wọn débẹ̀. Ẹ ó ti yá. Ẹja lọ. Ok, ṣé a lè lo mọ́tò mi? No. Ẹja lọ. Ẹ gbọ́dọ̀ yẹ kó wọlé o. Ẹja lọ. Ẹni sùúrù náà. I will go with you. Tẹ̀lé wa ni. Bàtà iná ọ̀tọ̀ ẹ̀ lè ju. Sísá mi ni. Ẹ̀gbọ́n mi ni. Ẹ gbọ́dọ̀ dá lóhùn tẹ̀lé wa ni. Pàdé ẹ̀. How far now? Chidi. Margaret. Kí ló ṣe rí? This is my house. Ìwọ ló nílé. Yeah. Wow. Ó tiẹ̀ dá tí wọn náà wà bí. Ó yá ẹni náà dà. Ẹ̀yin méjèèjì ṣé mọ́ra ni? Margaret. Ó mọ Jídé. Dúdú something jẹ́ ìrìn létí. Ọ̀rọ̀ tí gbà tí mo fẹ́ travel gbà yẹn. Tí visa mi ti fẹ́ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ tán. Tí mo ń wá help fún ticket rírà. Ọ̀rẹ́ mi tí mo ti máa pọ̀ fún mi lówó ticket ní 9 minutes. Jídé ni now. Oh yeah, I was stupidly in love then. Wow, this is a. Má bàa mi rẹ́rìn Samson. Àwọn ní. Àwọn ní kí ni? Ẹni tí mo sọ fún mi pé mo kówó fún gbogbo owó project ẹ fún mi pé mo fi ràn wọ́n lọ́wọ́ àwọn nìyí. Jídé ló kó mi fún. Àwọn ní. In that case, Mr. Jide, you are under arrest. Ọlọ́pàá ẹni sọ̀rọ̀. Mo mọ̀ pé ṣẹ́yìn lè ṣe pé ẹni sọ̀rọ̀. Madam, are you sure? Bẹ́ẹ̀ni, ṣe rí arákùnrin kò ń ṣe ẹni tó yẹ kí n fọlọ́pàá mọ́. A ó lò rẹ̀ mi ni. Really? Mi gbọ́dọ̀ ṣe. Ẹ mọ̀ gan, ẹ jẹ́ ká rí àǹtà. Ẹ má wọlé, ara lè mi. So you are Margaret's brother? Yeah. Small word. Àṣì family mi ni ẹ́? Yeah, àfìgbà tó sọ fún mi pé kí n gbé wọn débi tí mo ti ná gbogbo wọn rò wípé mo ti kó jẹ pé mo kàn ná kó ná mo dẹ̀ sọ fún wọn pé no. Ọmọ àbójú ẹ̀ ló jẹ kí ló yàn kú náà. Ìrànlọ́wọ́ ẹ̀dá òpin síbì kan ẹni bá ṣoore. Sir. Kemi, what are you doing here? Good afternoon, sir. You shouldn't be at my home. Sorry, sir. I just came to see you to say please. I've been quite in distress lately, and then I had an accident, and all the goods that I ordered from overseas, they all got seized. That is why I have not been so good at work. I'm sorry, sir. Well, Kemi, I'm really sorry. Management have met, and we've taken a decision. We cannot go back on that, and I cannot reverse it. You've been given several warnings. I understand. So it's just too late now, because we cannot create a precedent. Otherwise, other members of staff will follow the same route. I'm so sorry. Sir. Kemi, Sir. you need to go. Stop stalking me. Decision is taken already. There's nothing I can do. Please leave. Because if you don't, I'll have to call the police. No. Okay, please. Thank you, sir. Money baba ti gbà mí látọjọ́ tó. Máa ṣe léṣe. Kí ló máa ń ṣe ìwọ ọmọdé? Má bínú ẹjọ́.
Look here. Èmi tí mo ní ẹni. Èmi tí mo ní ẹni tí bá pẹ́ sínú bí kò sẹ́ tó bá bèèrè. O ò ní ìrànlá. Tó léèyàn ni. Jíjẹ mímu ẹ, ọwọ́ mi ló wà. So kí ló lẹ́nu wípé mo ti ṣe ẹ̀kan. Káde ṣe kejì, o bẹ̀rẹ̀ sí ní pátámọ́ òun ṣe gbogbo òun pátámọ́. Lẹ́sẹ̀. Ọgbọ́n, a ṣe lè ṣe sínú bí o. Máa pẹ́ sí kò sí ọjà. Ọmọ alátọ̀ àbúrò látọ̀. Ṣo máa ṣí? Ọkọ̀ rẹ̀. Stop it! Positive leléyìí. Sọ̀rọ̀ leléyìí now, this is positive. This is positive. You're pregnant. Ó ti lóyún. No. Èwo ni no? Pregnant. Èwo ni pregnant. What is this? Mi ò lóyún ma. Oh, lóyún? No. Kí wá lélẹ̀? Mi ò mọ̀. You don't know? Aṣaṣẹ́wó ni mo gbé sílé. Mo rò pé house girl gan ni mo. Problem. It's okay. Ìwà wà ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tiẹ̀ pé wọ́n ní. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wá tiẹ̀ wọ́n. Kẹ́mi ti lóyún. Ọgbọ́n. Kẹ́mi ti lóyún positive rèé. Àwọn ọmọ mi ló sọ pé. Ṣé oyún ń fò mọ́yàn lára ni? Àbí tẹ̀sí máa purọ́? Ẹ máa gbà mí. Now look here, a ti mọ̀ pé ò lóyún. Ṣùgbọ́n ẹ tó fún ẹ lóyún ni kò ṣàlàyé fún wa. Yóò lóyún sí. Tó ṣe ní lóyún. This is the result showing you're positive, my dear. Look here, tó o bá sọ ẹni tó fún ẹ lóyún, máa pẹ́ sínú ilé yìí. Now tell me, ta ló fún ẹ lóyún? Mi ò lóyún. Èmi ti wà nínú ilé yìí for years, ọkọ mi lóyún. Ó lọ mú you went to get pregnant from outside. Aṣẹ́wó ní ẹ̀ mo ti mọ̀. Aṣẹ́ mi tiẹ̀ fura kí n gbé no. Tó o bá ti jẹ́wọ́ ẹni tó fún ẹ lóyún, o máa fi inú ilé yìí sílẹ̀. O máa fi inú ilé yìí sílẹ̀. Ní má tiẹ̀ wọ́n rí bí mo ṣe wá sí, you are leaving this house right now. Ìjọba lọ́jà rẹ kí ni ẹ̀wọ́n níjọ dídéjọ́ ìjọba lọ́jà rẹ dídéjọ́. Dídéjọ́ come on, let's go, let's leave this place. Ọmọdé ìbá lọ jẹ́wọ́ ńkọ́. Kẹ̀mú. Kẹ́mi. Ó sì ń lọ́nú mọ́lẹ̀ náà ni. Ó yẹ kó ti bọ́ra nù àìsáìsì. Kí ló dé? Ó sì wà lórí kò ń lọ́nú mọ́lẹ̀. Ó ṣàti yọ nǹkan tó wà bẹ́ẹ̀ kúrò. Kẹ̀mú. Ó sì wà lára ẹ̀. Kò sí ìgbà títí 1 week ń sìn, ara ẹ̀ máa gbé padà. Inú mi tẹ̀ dùn yín pé o ò jẹ́wọ́. Mi ò mọ̀ pé o máa wó ṣe o. Fún eléyìí tó wá ṣe, I owe you a lot. Kẹ̀mú, mo ti miss nǹkan tá à ń sọ yìí. Ṣàràgìrì. My dear. Kí ló ń ṣe ń bí? Ṣé ò ní dìde lórí bẹ́ẹ̀dì tó ń lọ́nu mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni pé ó ju nǹkan tó yọ lọ? Kí ló wá ṣe ọmọ yìí báyìí? Kò yé mi o. Wọ́n gbogbo drama tó ń ṣe ń sìn, it doesn't concern. I don't have any business with what you're doing o. Wàá kúrò nínú ilé mi lénìí, that's all I know. Wàá kúrò náà. Yóò yà. Kẹ́mi, kí ló ṣe gẹ́ yìí? Tí ẹ dìde kí lélẹ́yìn? What is your problem? Ṣé ìwọ náà kọ́kọ́ máa yọ oyún fún ni àbí kí ni problem ẹ náà? Gbogbo drama tó ń ṣe kò tiẹ̀ kàn mí. I'm not interested because ilé ìfẹ́ máa fún mi lórúkọ náà. Ṣé kí àwọn èèyàn máa pè mí ní barren ni? Àbúrò rí. Kí ni gbogbo wọ́n? Àbúrò aṣọ ọbẹ̀ àtà. Ọbẹ̀ kíni kí ló kàn mí tó bá kú kó kú dànù máa lọ kún lé ẹ̀. Wọ́n dìde. Wọ́n ní. Ọya dìde, ò ní kú síbí. Dìde. Wọ́n lọ pàkẹ́ rẹ̀ kúrò nílé yìí jàre. Ò ní kú síbí. Mo lọ mọ ẹni tó fún ẹ lóyún o, tó bá ti délé ẹ lọ kú dànù ń bẹ o, go and die there, not a business. Wọ́n yá dìde dìde. Ìgbà tó tẹ̀ dùn mí ní pé ó refuse láti ṣe tó fún lóyún. Kò kàn mí. Kò tẹ̀ ẹ̀rọ wa, kò kàn mí. Ọya dìde. Bá a ti jáde, bá a ti. Dìde jáde, ó máa lọ. Bẹ́ẹ̀ ni pé yà ó ju oyún táwọn ṣe tán lọ fún ẹni.
tó bá ti délé family, go to your family house, go and die. Ó yá dìde lọ kẹ́rù ẹ̀ kúrò. So, Ukoto Sole, what has that got to do with what happened between us? Jide má bínú, I just felt gbogbo àwọn tọ́lọ́run bá ti bless, they take advantage of us, the less privileged. Ono jẹ́ kí n wúrú wà tí mo wù. Please, forgive less me. privilege? Ìgbà tó wà pẹ̀lú mi, ó ti kúrò ní level less privilege. Onímọ́tò tiẹ̀, you were living fine. Gbogbo nǹkan tí ń lọ dídí fún ẹ. So, gbogbo sọ less privilege kò yé mi rárá. So, I think I'm overreacting. Oh, Shemi, mi ò dẹ̀ bínú sí ẹ. Èmi kàn believe pé gbogbo nǹkan tó lọ́wọ́ wọn mi sí ẹ ni mo ti ṣe fún ẹ. Ó ṣe mí rárá. Bínú. Ó ṣe mí. Ọlọ́run fi yé mi ní wípé kò ń ṣe gbogbo ẹ̀dá tí èèyàn bá ṣoore fún ló máa ń san fún yàn. Ó ṣe mí. Ìrànlọ́wọ́ tó wọn ní kí n ṣe fún ẹ ni mo ti ṣe. Àǹtí, ẹ ṣe dáadáa. Ẹ ká sọ wà. Ẹ kà sí. Ṣé bóbìnrin lèmi náà? Ọmọlúàbí èèyàn kan gbọ́dọ̀ ṣe ń tẹ̀ṣẹ̀. Téèyàn bá rọ́kùnrin tó dà báyìí, tó ń dúró tíyàn, tó ṣoore tó tó yẹn, tó níwà tútù, tó dẹ̀ wà supportive, èèyàn máa ń múnú ẹni bẹ́ẹ̀ dùn ni. Kò ṣe pé kí wọ́n á fi ibi san oore fún olóore. Tí ni wọ́n kọ́ rí o, ẹ lọ́kàn o. Ẹjọ́ bá ń bẹ̀ wọ́n. Gbogbo nǹkan tí mo kó jọ yẹn ló jẹ́ kí n máa misbehave, má bínú. Well, mi ò mọ nǹkan tó wà láàrin méjì tó mi nílé ìdásí ẹ má bínú. Nǹkan tí mo kàn fẹ́ kí n mọ̀ ní wípé kò dáa. Torí pé ṣe rí ohun ayé báyìí, ó máa báyé lọ. Ọlọ́run nìkan ló ń fún yàn ní nǹkan tí ò kí ń tán. Àbí kí n ṣàwọn làǹtí kẹ́mi? Bẹ́ẹ̀. He's told me a lot about you already. Má bínú, má kò ń ṣèbínú. Bínú. Darling, oúnjẹ yẹn ti ready. Okay, yeah. I'll join you shortly. Kemi, so by mind, surely join well. Kajel. Wow, ẹ ṣé sir. She cooks well like you. No, ma. Ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ̀. Mo lẹ́ni. Ṣé o enjoy oúnjẹ? Oúnjẹ dùn. Oúnjẹ dùn. I'm glad you love it. Mommy. Kò sí oúnjẹ tẹ́ bá ṣe báyìí tí kò nice. I know. Ṣé ẹ̀yin nìkan lè dá wà? Nígbà pé mò ń feel àti Tómi bẹ́ẹ̀ yẹn. No, èmi nìkan mo wà níbí. Tómi wà nílé. Ṣùgbọ́n fèsì ìwọ̀n ẹ ṣọ̀pẹ́ ẹ̀yin nìkan lè mọ̀ ọ́. Ìyá, èmi nìkan ni. Kí ló ń jẹ? Oúnjẹ dùn. Oúnjẹ ìwo ló dùn? Ta ló sáfẹ́ lóúnjẹ? Àǹtí Tómi ni. Ní wọ́n fi àìbọ́ tí ajá fi ń jẹun náà fi sáfẹ́ lóúnjẹ. Abájá kọ́. Àǹtí Tómi ló serve mi lóúnjẹ yìí fúnra wọn. Wọ́n lè fabọ́ ajá serve mi. Fi kíní lẹ́jáde. Àwọn ló sáfẹ́ ní kíní èmi ò mọ bí tí afọ́jú tí màá bẹ̀yàn tó ríran ágù. Ṣé ìwọ lórí ni àbẹ́mi mo rí? Àbọ̀ oúnjẹ tí ajá. Kí ni mo ṣe fún wọn? Mi ò kú ṣe kankan fún wọn. Kò sí nǹkan tó ní kì í ṣe nulẹ̀ tí mi ò kì í ṣe. Ọ̀rẹ́. Kí ló dé ó já mi láyà? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Tòmátì kí ló ṣẹlẹ̀? Tara. Ọ̀rẹ́, ejò ti lọ́wọ́ nù. Àjálù ń bọ̀ sá. Kọ́láwálé. Lọ́jọ́ tí Tàràdá tẹ̀sán wọ ìlú yìí, ewúrẹ́ dẹran alápàtà ọ̀ká. Miscarriage ẹlẹ́ẹ̀kẹta màlélẹ́. Ṣé rí tẹ́ bá sáré bí ẹṣin tẹ́ fò lókè rúru yàwó bákan náà ni mo já sí. Kò sí ọ̀nà àbáyọ kankan. Ohun tá a mú mi rí ni pé ẹ ti ní ìyàwó. Ìyàwó yín tẹ́ ẹ lọ tọrọ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ń kọ́ bolo wà. I've never been married. Ṣé táwọn èèyàn máa ń ṣoore tó máa ń lóṣù tì náà? Àṣejẹ mélòó lẹ ti ìjẹjẹ ìbùkún lọ?
wọ́n ní tó bá sọ̀rọ̀ tó máa ju ẹni ẹ lọ màá nù ẹbí ọmọ kẹrẹ ó yà wẹ́rẹ́ ní. alágbà jígbà ọ̀gbẹ̀ ìgbàsá ọkùn ni wọ́n gbà wọ́n lé kó lò wá tó kó òkúta lábẹ́bẹ̀ ẹ̀gbẹ́. Yorùbá dé kọ́ ni. ọ̀rẹ́ mi Yorùbá dé wà ní police station. It's a lie. wọ́n bá ń ta orí burúkú ní 15 naira owó máa pọ̀ lọ́wọ́ yín láti fi gba àwọn ọ̀rá ń gbà yín. Maria. kí ló wá fẹ́ ṣe sí báyìí. Ìjì ìyá yín fẹ́yìn mà ẹ lọ ṣe. Hope this is not what I'm thinking. ṣíṣe ni. àrẹ̀jọ máa ṣe ni. mi ò bí ilé ṣe o mi ò lè ṣe o. ọ̀rọ̀ yìí ti wá di iṣẹ́ ọba tí ò ṣe máa jẹ́. ìyàwó ni. kẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ ṣe ìrànlọ́wọ́ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ ṣe ìrànlọ́wọ́. ìrànlọ́wọ́ ẹ̀dá òpin síbì kan ẹni bá ṣoore ègbé o mo ní bàbá tí ń gbà mí